Ẹ̀wọ̀n ń rùn nímú Salisu, Ọ̀kadà ló lọ jí gbé ní Teṣan Ọlọpaa. Àfi bí àfiṣe àbí ká sọ pé ẹni tí ọgbà ẹ̀wọ̀n ń wù láti lọ ní ọ̀rọ̀ ọ̀dọ́mọkùnrin kan Salisu Ahmed tí kò rí ibòmíì tí yóò ti jalè ju àgọ́ ọlọ́pàá lọ. Teṣan ọ̀hún ni wọ́n ti mú un ṣíkún ló bá dèrò kóòtù níwájú onídàájọ́ K.A. Àríyọ̀ ti ilé-ẹjọ́ gíga kan nílùú Èjìgbò nípìnlẹ̀ Èkó. Adájọ́ náà kò sì fàkókò ṣòfò rárá tó fi ní kí wọ́n máa gbé e lọ sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó títí tí ìgbẹ́jọ́ rẹ̀ yóò fi wáyé. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó lọ sí tẹ̀sán ọlọ́pàá kan tó wà nílùú Ìdímù lágbègbè Ẹgbẹ́dá nípìnlẹ̀ Èkó, ó sì lọ jí ọ̀kadà kan tí wọ́n páàkì sínú tẹ̀sán náà gbé. Lákòókò tó fẹ́ gbé e bọ́ síta ni wọ́n mú un ṣíkún. Aláròyé gbọ́ pé àwọn ikọ̀ ọlọ́pàá kan ni wọ́n fọwọ́ òfin gba ọ̀kadà tí Salisu ń gùn káàkiri àárín ìlú Èkó náà lọ́wọ́ ẹ̀ nítorí pé àwọn aláṣẹ ìlú Èkó ti sọ pé káwọn aráàlú má ṣe gun ọ̀kadà mọ́ rárá láwọn agbègbè pàtó kan lÉkòó, ṣùgbọ́n Salisu kò tẹ̀lé àṣẹ náà, ṣe ló ń gun ọ̀kadà rẹ̀ káàkiri ibikíbi tó bá rí. Gbàrà tọ́wọ́ àwọn agbófinró tẹ̀ ló ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé kí wọ́n gba ẹ̀gúnjẹ lọ́wọ́ òun, ṣùgbọ́n àwọn yẹn kọ̀ fún wọn, ló tako ìlànà iṣẹ́ àwọn. Lẹ́yìn tí wọ́n gba ọ̀kadà ọ̀hún lọ́wọ́ ẹ̀ ni wọ́n gbé e lọ Salisu ní Ìkẹjà nípìnlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àṣẹ tí wọ́n pa fáwọn ọlọ́pàá pé kí wọ́n máa kó gbogbo ọ̀kadà tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn aráàlú wá síbẹ̀. Lọ́jọ́ yìí kan náà ni Salisu tún padà lọ sí tẹ̀sán ọlọ́pàá náà tó sì lọ jí ọ̀kadà tí wọ́n páàkì sínú ọgbà láti fi rọ́pò tiẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ láàárọ̀ ọjọ́ náà. Bó ṣe fẹ́ gbé e jáde síta ni ọlọ́pàá kan dá a dúró nítorí tíyẹn fura sí i pé ọ̀kadà tó ń gbé lọ kì í ṣe tiẹ̀ rárá. Nígbà tọ́rọ̀ náà sì fẹ́ yíwọ́ fún un, ọmọkùnrin náà kó agídí bolẹ̀ ló bá fìbínú ṣe ìǹspẹ́kítọ̀ Salami Jacob tó dá a dúró léṣe kó tóó di pé àwọn ọlọ́pàá yòókù kojú rẹ̀ tí wọ́n sì fọwọ́ òfin mú un, èyí tó fi padà dèrò kóòtù. Agbèfọ́ba Sùpọ̀ Benedict Àìgbòkàn tó gbé e wá sí kóòtù fẹ̀sùn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ kan olùjẹ́jọ́. Àkọ́kọ́ ni pé ó lọ jí ọ̀kadà gbé nínú tẹ̀sán ọlọ́pàá, ó ṣe ọlọ́pàá kan Inspector Salami léṣe gidi, ó hùwà olè láàrin ìlú. Agbèfọ́ba ní gbogbo ìwà tí Salisu hù ló lòdì sófin tó sì ní ìjìyà lábẹ́ òfin ìwà ọ̀daràn típínlẹ̀ Èkó ń lò. Ṣùgbọ́n afurasí ọ̀daràn yìí lòun ò jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun pẹ̀lú àlàyé. Onídàájọ́ K.A. Àríyọ̀ gba béèlì rẹ̀, ṣùgbọ́n ó ní kí wọ́n máa gbé e lọ sọ́gbà ẹ̀wọ̀n Kirikiri náà títí tí yóò fi rí àwọn ohun tílé ẹjọ́ náà béèrè lọ́wọ́ ẹ̀ láti fi dúró. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ náà síwájú. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.